gbogbo ẹ̀yin wa ẹ máa wo Bisi Ologe Show pẹ̀lú Bisi Edunjobi. Ọlọ́run má jẹ́ àṣàgbákò, Ọlọ́run má yẹ kí àgbákò tọ́ sí wa. Ṣé rí àgbákò ayé àti ẹ̀mí àìṣerere òun ni kó lọ máa jàfẹ́tọ̀ ọ̀tá ẹ̀. Ṣé rí tó bá jẹ́ pé Ọlọ́run ṣí ọ̀pọ̀lọpọ̀ lójú ẹ̀mí ni wọ́n á dá ọ̀tá wọn mọ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan tí mo rí nígbà tí election àwọn president tó ti lọ yìí, ẹ gbọ́ mi, ó jẹ́ kó yé mi wípé ọ̀tá lọ̀tá máa jẹ́. Mo wà nínú àwọn tó ń sọ pé ó yẹ kí president kó yan gbá kó yan àwo. Ǹjẹ́ mọ̀ pé èèyàn kan ṣoṣo tó yàn sí sensitive position tí ò kí ń ṣọmọ ìlú ẹ̀ wàláhì ó kó wa sínú ìdààmú ayérayé ni. Nígbà tó rí mi ò burú, tẹ́lẹ̀dá mi ò gbàbọ̀dì, táyé mi ò bàjẹ́ pẹ̀lú ọjọ́ orí mi, ní ìwọ tí wọ́n fi sí ipò tó wà sensitive tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé ó dẹ̀ bàjẹ́, màá wá tẹ̀lé ẹ àbí màá tẹ̀lé candidate tí mo mọ̀ pé ó wá látọ̀dọ̀ ẹ. Tá bá pẹ mọ́nu látàsé nù lásà ṣáà mọ̀ pé okú ẹ mọ́lẹ́mọ́ lọ ni. Wọ́n ní eégún àtiró wọlé èèyàn àtiró jáde. Ta ni ò ṣàìmọ̀ pé eégún àtiró tó wọlé lèèyàn àtiró tó jáde. Ẹ rò pé gbogbo èèyàn lọ́pọlọ wọn dọ̀bálẹ̀. Béèyàn bá ṣe máa tó láyé ló ṣe máa wùwá. Ṣé bẹ́ẹ̀ tán kí lorúkọ ẹ̀? Ẹni pé material wà. Èmi ò gbọ́ rí bí tó ti ń change owó ní few days to election. Mi ò tí ì gbọ́ rí gbogbo àgbáyé. Ẹ wá ní material wà. Nígbà tẹ́ bá gbogbo ẹ̀ lójú jẹ́, ẹ ní material ò sí mọ́. Wọ́n gbé yín lọ kóòtù. Kóòtù ni ó dá o. Ẹ jẹ́ kan máa náwó yẹn ká tó wí ká tó fọ̀ ẹ̀dẹ̀ mú owó ẹ̀gẹ́ wẹ́wẹ́. Ṣé mọ̀ bẹ́ ṣe báyé economy Nàìjíríà jẹ́? Ṣé mọ̀ bẹ́ ṣe báyé mẹ̀kúnnù jẹ́? Ẹ lọ sí ọjà kẹ́ lọ wo bí ọ̀gẹ̀dẹ̀ ata tòmátò bí gbogbo ẹ ṣe ń bàjẹ́. Tí kò bá sí cash báwo ni ọrọ̀ ajé wa ṣe fẹ́ lọ? Àwọn tó fẹ́ ta pure water, àwọn tó fẹ́ ra pure water, àwọn tó ń ṣe petty trades ẹ successfully báyé wọn jẹ́. Even àwọn tó ń ṣe big business ẹ báyé gbogbo wọn jẹ́. Ó ẹ wá lẹ ní candidate tí ò bá sí pórí àwọn ẹlòmíì ti gbàbọ̀dè ó yẹ kán lẹ́yìn lóko pa ni. Ibi tán bá ti gbọ́ orúkọ yín ó yẹ kán lẹ́yìn lóko pa ni. Borí ọ̀pọ̀lọpọ̀ ti gbàbọ̀dè, ọ̀pọ̀lọpọ̀ ti fẹ̀tẹ́lẹ̀ wọ́n palàpalàpá nítorí wọ́n ṣe máa jẹ́ nínú ayé náà náà ṣe ń hùwà. Ṣùgbọ́n èmi wàláhì mo ní ọpọlọ, mo gbọ́n nínú mo gbọ́n lẹ́yìn. Fún pé wọ́n fi sí sensitive position ẹ̀dẹ̀ hùwà ìkà báyìí fún wa. Ṣé rí ẹni tó ń bọ́ kò lè mọ tá à ń sọ. Gbogbo àwọn tó wà nílùú òyìnbó wọn ò lè mọ nǹkan tá à ń sọ. Gbogbo full housewife kò lè yé wọn. Ẹ lọ bẹ̀rẹ̀ ayé lọ́wọ́ àwa tá à ń ṣoko. Ẹ rí pé ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo parasi ṣé mo bá yín dá sí? Ẹ ń sọ pé tóge gbogbo ẹ̀dá tó lọ́wọ́ sí tóge ló máa padà ṣẹ̀sín. Ẹ sọ̀rọ̀ nípa aláboyún tó kú tọmọtọmọ sínú hold up ńgbà tá lọ dúró sí toll gate. Ẹ sọ̀rọ̀ gbogbo police station tó ń sun, ẹ sọ̀rọ̀ gbogbo ẹ̀mí tí wọ́n pa. Àbí ká máa wá ṣe drama ká máa bàyàn lórúkọ jẹ́. Ọlá wípé làákàyè wa òkun tó ní tí làákàyè wa bá kún ó ní ohun tó yẹ ká sọ ká fi ṣí ojú. Báyìí la ṣe fẹ́ rìnrìn wa. A ní for the fact wípé nítorí selfish interest èèyàn kan ṣoṣo ó dẹ̀ bà economy jẹ́, ó dá gbogbo wa sí hílàhílo. Ṣé rí owó tí wọ́n gé yẹn wọn ò lè print owó yẹn padà in the next 5 years, in the next few months, ẹ gbọ́ mi, in the next few weeks. Ẹ rí bí àwọn èèyàn ṣe máa ṣubú tó máa kú nípasẹ̀ ebi, nípasẹ̀ ìrònú pé kò sówó, nípasẹ̀ pé ọmọ ò lè lọ school mọ́, nípasẹ̀ pé kò sóúnjẹ mọ́, nítorí pé wọ́n kọ́ entrust just one office yín lọ́wọ́. Tán bá wá entrust odidi state or federal àbí local government yín lọ́wọ́, kí lẹ máa wá ṣe? Ẹ mọ̀ pé gbogbo wa kọ́ lórí wa burú, gbogbo adẹ̀kọ́ la wáyé wá wòran ẹgbẹ́ wa. Sanwo Olu ni ẹ filẹ̀ gbogbo nǹkan tó bá ẹ filẹ̀. Sanwo Olu, Sanwo Èkó la máa dìbò fún ẹ filẹ̀. Wàhálà. Picture. Taking a lot of pictures. Yes. Picture.
Yeah, that's my governor. That's our governor. Youth governor. That's our picture. Sir, one question. This way. Go. Go. 2023. 2023. I beg, don't go for that here. Go be shy there. Come here. Naim won. They want that governor something. They want that something. Let's go. Èkó ní bàjẹ́. I know that you are taking this. What is this? What is this? You know you put like this, like water. Don't be salty, though. You are feeling about this one is getting more younger. Let's go. Let's ask my one question. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.